ọ̀nì ayé abayé lọ. Ó bá jẹ́ pé ọmọ Ọlọ́run lọ ẹ̀yà ọ̀nì tẹ̀mí kí Jésù ti ra ọkàn rẹ padà. Èdè àṣàjèjì sí ọ o bí kọ́mọ ṣe fẹ́ràn ayé àti kétékété kẹ̀nú ẹ̀ torí kétékété kẹ̀nú ayé níbẹ̀ kò fẹ́ ti ẹran ara kò fẹ́ tojú àti ìgbéraga ayé kété ọ̀nì pátá ìlòdì sí Ọlọ́run Olódùmarè. Ọ̀nì ayé abayé lọ. Bẹ́ẹ̀ni wí kọ́mọ báyé rẹ́ torí pé ò bá rẹ́ ayé ò ní òṣọ̀tá Ọlọ́run Olódùmarè. Nínú ìwé Jémísì Jacob orí 4 ẹsẹ̀ 4 kíkọ́mọ fẹ́ràn ayé o torí pé alágbèrè ayé ṣé ìmọ̀ wí ò bá rẹ́ ayé ò ní òṣọ̀tá Ọlọ́run ni. Kàn ń pè bá ọ̀nì kan báyé rẹ́ ọ ti yan asán wí asán ni òun ò ya lépa líkété ògbà wí asán ni òun à ń ṣe àkólé kan wí asán ni òun là sọ nípa òun kò ya lé múra òun ìṣògo òun òun kò ń ra ilé ò bá rẹ́ ayé èṣù àyìyẹ òun ni yíyan méjì Ọlọ́run lọ́tà torí tọ̀run lọ́lọ́run lọ́ọ̀tọ́ òun ní ṣẹ̀dá ayé kò ká gbébẹ̀ ká jẹ ká mu. Ò bá rẹ́ ayé òun ni kọ́ni yàn kẹ̀jẹ́ pé kété àkólé kan rẹ̀ kété àfẹ́rí rẹ̀ lórí iyẹ̀pẹ̀ orí ilẹ̀ ayé lè mọ. Kẹ́ ò bá rẹ́ ayé kọ́ni yàn kẹ́ mọ́ lè gbàgbọ́ rárá bó ti wù kéré mọ́ kẹ́ mọ́ lè gbàgbọ́ nínú Ọlọ́run Olódùmarè. Kò jẹ́ pé kété èrò rẹ̀ kọjá kàn dé sánmọ̀ débi pé kọjá rẹ̀ sí òkè. Bá ayé yìí kan dáa jù ṣàtàyé yìí kà nínú rẹ̀. Ò bá rẹ́ ayé àti àkólé kan ayé ni pé kọ́nyàn takété ọkọ ní pátákó kẹ́ múra òun ayé Ọlọ́run á ta ọkàn rẹ̀ torí jíjẹ torí mímu torí ilé torí ehó torí ipò wọ́n fẹ́ lùpò àìṣe náà rà o àjà kò mú lọ sọ́dọ̀ èṣù torí pé kété ó ayé gan kété ọrọ̀ ayé gan wà mọ́ ọ ní kẹ́yà èṣù ọ̀ní bá ti yóò borí balẹ̀ kó ọ̀ní bá ti yóò jọ́sìn hún akànmí òun akànmú dà lọ́lá òun kò bù mójú ìyàn ọmọ ènìyàn lè yí òun kì í Jésù Olúwa kéèyì ò ṣe lògbà kí Sátánì yá dán ọmú dán mẹ́ta aṣíwájú rẹ̀ kéèyì ò ṣe lè yí nìkan já kó gbẹ́nu ba ọ̀rọ̀ Ọlọ́run wí láti kọ̀wé rẹ̀ wí Olúwa Ọlọ́run rẹ̀ òun nìkan lọ ẹ̀yà sìn kó mórí balẹ̀ ẹ̀yà kò wẹ́ gbọdọ̀ lé Ọlọ́run múrìn lè yí ọ̀ní bá a fẹ́ lé ó láyé líbe ọ̀ní ká fẹ́ lòkìkí láyé líbe ká fẹ́ lùpò láyé líbe ká fẹ́ di ìlúmọ̀ọ́ká fẹ́ ikú ọ̀pọ̀lọpọ̀ rú ọ̀ní bá àìsí wo ṣetán láti ta ọkàn rẹ kèṣù a ò ṣetán kó o kà á pẹ́ láyé gan mọ́ a ò ṣetán bá ibi kèémú lẹ́yìn ayé èmúra rẹ̀ sílẹ̀ ọ̀ní ayé kété àfẹ́rí rẹ̀ lórí àṣehàn lórí kan mọ́ lórí kẹ́ lọ́lá kẹ́ lọ́rọ̀ kẹ́ lókìkí kan mọ́ ní kété bí lórí ìgbéraga náà ni lórí pé káyé rẹ̀ kẹ́ a tàn kí kété ọ̀nìyàn mọ́ kẹ́ a gbàmì ẹ̀yẹ lọ́tún kẹ́ a gbàmì ẹ̀yẹ lósì òun dẹ̀ lè yí kété òun kò jírí kò jírò ọkàn rẹ̀ fàí sí òun ní lépa kété kẹ̀ nínú ayé líbe ọ̀rọ̀ Ọlọ́run yá ké gbọmọgbọmọ ọ̀sán lè gbàgbọ́ ọ̀ní bá lọ́run lọ
ikọ̀ mọ̀ fẹ́ràn ayé torí pé mo kẹ̀ nínú ayé líle mo fẹ́ kó fẹ́ ojú ṣáá ni mo fẹ́ kó fẹ́ ẹran ara ṣáá ni onímì tiẹ́ kó tiọ́ bẹ́ẹ̀ ni pé kó bá ṣe àgbèrè àbí panṣágà àbí kó bá ké òní wí wàá lò tẹ́ lọ́rùn èrí bá o èrí bá àti ìgbéraga ayé kọ́ni bá fẹ́ràn ayé òfin ọlọ́run èsì nínú rẹ̀ òfin ọlọ́run bá mọ̀dé sí nínú rẹ̀ kọ́ọ̀tì abájọba lẹ́yìn ayé rẹ̀ kó bá fẹ́ràn ayé wàá ṣègbé ìgbọ́n kó bá fẹ́ràn ọlọ́run wàá yè nínú wíwá wí ọlọ́run fẹ́ ráyé tó bẹ́ẹ̀ gẹ́ o dàpọ̀ mọ́ ọmọ bí rẹ̀ nìkan ṣoṣo lọ́rọ̀ ọmọ bíbí ni ó ju kété kẹ̀ nínú ayé lọ. ọjà kùmùkù àwí ọ̀nìkan bá gbà gbọ́ kẹ́ mọ̀ bá ṣègbé ṣùgbọ́n kẹ́yìn ò ṣe kẹ́yìn ò lé ìyè àrèlè pẹ̀kun ṣùgbọ́n ọdún bá ti mọ́ gbá àjòyà àrèlè pẹ̀kun ọlọ́run mú ké sí ọlọ́ọ̀ni o wọn kọ́ ti máyé ṣe ògbékẹ̀lé rẹ kò ti rò bẹ́ẹ̀ ni pé wẹ̀yánú dé láéláé ibẹ̀ èṣì bí kọ̀nì àpẹ́ títì èṣì bí àwa lọ fún wọn gbà dẹ́ ni mọ̀ máa yé o mọ̀ mú bọ̀rùn rẹ jẹ́ ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kọ́kọ́ gbàwé ẹlẹ́ṣẹ̀ lọ́yà ronú padà rẹ̀ kọ́ sílẹ̀ kọ́ dẹ̀ gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù kó ta sílẹ̀ wọ́n ti hà fún ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wí wàárù dáríjì gbà lónìí gan náà ni kó bá kúnlẹ̀ níbi kan ya kó gbàdúrà kó ronú padà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó Ọlọ́run dáríjì ọ́ wọ́n mú dá lójú pé ẹ̀mí Ọlọ́run á jírí inú ọkàn rẹ̀ wípé Ọlọ́run ti dárí ó bá jẹ́ lọ tọkàntọkàn ló ronú padà wàá gba ọ̀dáláre àdẹ̀kọ́rúkọ rẹ̀ kíákíá ni áńgẹ́lì akọrúkọ rẹ̀ sínú ìwé ìyè àjẹ́ wíwọ́de ọmọ Ọlọ́run wàrẹ̀ àsáǹkó kétékété kẹ̀ nínú ayé líbe kó lè sórí kẹta ẹsẹ̀ kíní ni ikọ̀ bá ti á jí ọ dìde pẹ̀lú Kristi wọ́n ti dàtúbí kan ti dánmọ Ọlọ́run ikọ̀ àṣe àfẹ́rí ìyẹn kèé lókè èṣù kẹ̀ nínú ayé líbe ojú lórúkọ mi ọmọ àbálábí tán wọn nìkan gbàlà kárí ibi dé sílé ìjọba Ọlọ́run.